nífẹ̀ẹ́ sunna nabi wa Muhammad ẹ sì ń gbìyànjú nù sunna na Muhammad ìgbìyànjú yóò tí tó àwa yìí súnmọ́ yín ká lè bá kún yín lọ́wọ́ kí sunna na Muhammad lè bá rìn lẹ̀ kí bídà lè bá ká kúò nílùú Ògbómọ̀ṣọ́ ni ilé káwa yìí súnmọ́ yín èyí táwọn èèyàn rí tí wọ́n ń pariwo pé bóyá sunna yín ti pọ̀ jù àwọn ẹ̀ ti ń sọ̀rọ̀ bídà ẹ̀ ti sọ kankan o àwa náà sọ pé àpẹtẹ o àwa súnmọ́ yín ká lè bá a máa pàkíyèsí yín lórí ntọ́ba jẹmọ́ sunna lélẹ́yìí bàbá ẹ̀ mójútó bàbá yìí tẹ́ ẹ ṣe yìí ó kù díẹ̀ káàtó ọ̀tàkó sunna ká máa pàkíyèsí yín wàláhì làá fi súnmọ́ yín ẹ̀yin náà sì máa pàkíyèsí wa ẹlòmíràn láti tayọ̀ máa pàkíyèsí wa torí pé àpẹtẹ ká sọ pé bóyá àwa wá nìkan la mọ̀ nípa sunna na Muhammad àbáwa nìkan la ń ṣe sunna àbí a lè ṣèèṣì a lè ṣàṣìṣe kí bídà tọwọ́ wa jáde a lè ṣàṣìṣe mọ̀nà bídà lè tọwọ́ tiwa náà jáde pẹ̀lú àìmọ̀ kí wọ́n pàkíyèsí àwa náà àmọ́ wallahi ojúlówó tó jẹ́ káwa súnmọ́ bàbá ìmáàmù nìyẹn bàbá ìmáàmù fún wa ní nǹkan kan àwa náà sì fún wa ní nǹkan kan èyí tá à ń sọ pé mò ń kówó fún wa ní owó tí ń kó fún wa ní lẹ́nu tiẹ̀ ìwọ tó jẹ́ bàbá tó jẹ́ ìmáàmù fún bàbá wa kan amókọ rẹ̀ ṣùgbọ́n ọ̀dàkọ̀ mi ní dàkọ̀ rẹ̀ ọ̀dàkọ̀ mi ní dàkọ̀ rẹ̀ ó ní mà ń kó fún bàbá ìmáàmù èló lè mi fẹ́ èló mọ́ ní tí mo fẹ́ kó fún bàbá ìmáàmù àbí kí bàbá ìmáàmù máa kó wá fẹ́mi náà àbẹ̀rù pé mi náà ò ní fi owó ni tẹ́ wá ní mà ń kó fún bàbá ìmáàmù èló mo fẹ́ kó fún bàbá ìmáàmù tó fẹ́ gbà lọ́wọ́ mi gbogbo ìsọkúsọ nìyẹn ní táwọn fi wà pẹ̀lú bàbá ìmáàmù àdìpọ̀ wọn nífẹ̀ẹ́ sunna na Muhammad